Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta. Gbogbo ibi tí ó bá ti bá ẹ̀yin olólùfẹ́ mi, mo kí gbogbo yín. Tó bá jẹ́ pé ọ̀sán lẹ wà, mo kí yín ẹ káàsán. Bó bá jẹ́ pé òwúrọ̀ náà ni mo kí yín ẹ kú òwúrọ̀. Tó bá dẹ̀ jẹ́ pé alẹ́ náà ni mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ káalẹ́. Ẹ má jẹ́ kí n fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ejò. Ọ̀rọ̀ Tóyìn Ayémakù òun ni mo fẹ́ dá sí. Gbogbo àwọn èèyàn ń blame Tóyìn Ayémakù pé báwo ló ṣe arrest bọ̀bọ́ yẹn. Ẹ jẹ́ ká fi iná jóra wa o, ká wo bó ṣe ń rí o. Kò sẹ́ni tó máa fẹ́ fojú sunkún ọmọ o. A lè máa bára wa jà, a lè máa ṣépè fúnra wa, a lè máa yanra wa lódì, a lè máa yanra wa lọ́tà. Ilé ayé la ti bá o. But tó bá ti di orí ọlọ́mọdé, ẹ jọ̀ọ́, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò dáadáa. Kò sẹ́ni tó máa gbàdúrà pé kí inú ọmọ jó òun. Bọ́n ṣe sọ pé Tóyìn arrest yẹn, àwọn èèyàn wá ń blame Tóyìn. Ẹ jọ̀ọ́, mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. Tó bá jẹ́ pé ẹ̀yin lèèyàn kan dìde bẹ́ẹ̀ yẹn nítorí one or two things tẹ́ ẹ ṣe, kí ni ẹ bá ṣe? Tẹ́ni yẹn wá fi ẹ̀yin gangan sílẹ̀ tó jẹ́ wípé ọmọ yín ló wá ń ṣẹ́ ìpè fún pé ọmọ yín máa kú. Ẹ dẹ̀ mọ̀ wípé oníkálukú ló mọ nǹkan tó jẹ tẹ́lẹ̀kùn. Ẹ mọ nǹkan tẹ́lòmíì ti fi ba ẹnu kó tó jáde ńlé láàárọ̀. Ẹ mọ nǹkan tẹ́lòmíì ti fi ba ẹnu kó tó máa ṣẹ́ ìpè o. Ẹ wá fẹ́ kí Tóyìn Ayémakù kó lajú ẹ̀ sílẹ̀, kí tàlùbọ́dẹ̀ kó wọ̀. Ẹ jọ̀ọ́, ṣé tó bá jẹ́ pé ẹ̀yin náà ni, ṣé ẹ lè lajú yín sílẹ̀ kẹ́ ẹ dẹ̀ máa wo owó nǹkan bẹ́ẹ̀ yẹn? Ó dẹ̀ dá mi lójú tí nǹkan kan bá padà ṣe ọmọ yẹn nínú ẹ̀yin tẹ́ ń blame Tóyìn Ayémakù yìí náà, ẹ̀yin náà lẹ tún máa tún padà tún blame Tóyìn Ayémakù pé èèyàn ń ṣépè fún ọmọ ẹ̀ báyìí, ó dẹ̀ lajú sílẹ̀, ó dẹ̀ ń wò. Abíamọ ni Tóyìn Ayémakù. Mi ò mọ Tóyìn Ayémakù rí, mi ò dẹ̀ mọ bọ̀bọ́ tá à ń sọ yìí náà rí. But tíjà bá ń ṣẹlẹ̀ láàrin wa, pẹ̀lẹ́ ló bí ó lakọ̀. Èwo làbọ̀rọ̀ máa bá mi jà kó máa ṣépè fọmọ mi. Agbánilétí, ojúgun ro ni. Èmi àti ẹ la níjà, fọmọ mi sílẹ̀, má fi tọmọ mi sí. Tí n bá ṣẹ̀ bú mi, jẹ́ ká jọ búra wa. Bọ̀ tó bá ti ń doni pé a ti ń fi ọmọ ara wa, a ti fi ń ṣépè, kí ló le tó yìí? Mo wá gbọ́ nǹkan tó ní bọ̀bọ́ yìí nítorí ẹ̀ bú Tóyìn Ayémakù sí pé òun ló campaign fún Tinubu. Ó ní káwọn campaign fún. Ó ní káwọn support ẹ̀. Nǹkan tí Tóyìn Ayémakù ṣe ò tí ì bàjẹ́ jù. Ẹni téèyàn bá nífẹ̀ẹ́ sí, òun náà nèèyàn ń gbárùkù tì. Tóyìn Ayémakù nífẹ̀ẹ́ sí Tinubu, òun ló ṣe ní kẹ́ ẹ gbárùkù tì. But mo rò pé Tóyìn Ayémakù ò force yín o. Kò gbébọn sí yín lórí, kò yọ àké sí yín, kò yàdá sí pé dandan ẹ gbọ́dọ̀ tẹ̀lé o. But ìfẹ́ tẹ́ ẹ ní sí Tóyìn Ayémakù, òun lẹ ṣe tẹ̀lé. Ẹ bá wá lòfin ẹ náà délẹ̀. Ẹni tí Tóyìn Ayémakù ní kẹ́ ẹ dìbò fún, tóun náà bá mọ̀ pé ó máa disappoint gbogbo aráàlú, kò ní kẹ́ ẹ dìbò fún. Gbogbo àná la mọ báwọn ìjọba yìí bọ́n ṣe ń ṣe. Lótìítọ́ àti lódodo, ìjọba míì máa fẹ́ lọ sí orí ipò yẹn láti lọ ṣe dáadáa. Bọ̀ tó bá débẹ̀, omi máa ń pọ̀jọ kà lọ́ngbà míì. Bó tiẹ̀ ti lè jẹ́ pé ìmíì náà nínú àwọn ìjọba yìí náà, èrò tó ń bá lọ síbẹ̀ náà ni bó ṣe máa kówó lù jẹ, kò rẹ́dí àti ẹ̀ ti tọ́jú aráàlú, kò rẹ́dí àti lísìnsẹ́ aráàlú. Bó ṣe máa lọ kówó aráàlú jẹ, òun lòun ń bá lọ síbẹ̀. Bẹ́ẹ̀ adẹ̀rí yìí tó jẹ́ pé tọkàntọkàn ló ń bá lọ síbẹ̀, bọ̀ nígbà tó máa débẹ̀, omi pọ̀jọ kà ẹ̀ lọ. Kò lè ṣe nǹkan tí àwọn aráàlú request fún. Ṣé tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá wá ṣẹlẹ̀, ṣé Tóyìn Ayémakù ló wá lẹ́bi ni? Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde pé kán dìbò féèyàn kan, kán dìbò féèyàn kan ni? Tí Tóyìn Ayémakù kọ́ làkọ́kọ́ o, òun dẹ̀ kọ́ ní kejì, òun dẹ̀ kọ́ ní kẹta, kò dẹ̀ lè jẹ́ ìgbẹ̀yìn. Kódà kí Tinubu kò ń bẹ̀ ní ọ̀la, tẹ́lòmíì fẹ́ gbé igbá ìbò, a tún sì máa rí àwọn kan náà tó tún sì máa dìde fún ẹni bẹ́ẹ̀. Àwọn tó bá jẹ́ olólùfẹ́, wọ́n á dìde fún. Ẹ wá expect pé kí Tinubu ṣe nǹkan tá a fẹ́ kó wá ṣe. Ṣé Tóyìn Ayémakù ló wá yẹ kẹ́ máa wá bú? Ṣé Tinubu lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ máa débẹ̀ tí ò ní ṣe nǹkan tá a fẹ́? Lótìítọ́ àti lódodo, Tinubu Yorùbá ni. Gbogbo wa náà láti ní ìgbàgbọ́, kódà mi ní parọ́ fún yín, èmi gan support Tinubu. Nígbàgbọ́ wípé ọmọ Yorùbá ni, bàbá Yorùbá ni. Ó mọ ibi tí ìyà ti ń jẹ Yorùbá, ó mọ ibi tí bàtà ti ń ta Yorùbá lẹ́sẹ̀. Dandan tó bá débẹ̀, ó máa ṣe nǹkan tí Yorùbá fẹ́.
mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ 80% ọmọ Yorùbá ló ní irú mind yẹn, ló ní ìgbàgbọ́ yẹn pé tí Tinubu bá débẹ̀ á ṣe nǹkan tí Yorùbá fẹ́. But ẹ má wàá jẹ́ kó tún wá jẹ́ ìyàlẹ́nu fún wa pé tó bá ìgbà tó débẹ̀ yìí náà tí ó tún ṣe nǹkan tá a fẹ́ yìí náà àwa lè torí ìtìyẹn ká máa wá lọ kọjú ìjà sẹ́ni tí kò yẹ ká kọjú ìjà sí. Tóyìn Ayémákù fi ìfẹ́ hàn pé ẹ dìbò fún Tinubu, bóyá bẹ́ẹ̀ mi gan ṣe ń lérò lọ́kàn pé tí Tinubu bá débẹ̀ á ṣe nǹkan tá a fẹ́ torí pé kí ni ọmọ Yorùbá ni. Kí báwọn Yorùbá náà pòwe wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Tiwa ni Tinubu, Yorùbá wa ni, bàbá wa ni, òun náà ló yẹ ká support. But tó bá wá débẹ̀ ọ̀ bó ṣe débẹ̀ yìí tí ò ṣe nǹkan tá a fẹ́, ó kú ó kọ lọ́hùn, ó kú ó kọ lọ́hùn. Kò wá ń ṣe Tóyìn Ayémákù ló wá yẹ kó máa wá bájà. Òkè ó wá fẹ́ bá Tóyìn Ayémákù jà nìyẹn. Èwo wá tún ni tọmọ ẹ̀ tó wá mú mọ́. Ṣé o wá fẹ́ kí Tóyìn Ayémákù kó lajú ẹ̀ sílẹ̀ kó sọ pé ọmọ ẹ̀ máa kú? Ta ló mọ nǹkan tó fi sẹ́nu? Ta ló mọ nǹkan tó gbà lérò? Tá a bá sọ wípé eré ló ń ṣe, téré bá lọ dò tó ń kọ́. Mo dẹ̀ mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń blame Tóyìn Ayémákù pé wáyé tó ṣe arrest ẹ̀. Ẹ̀yin náà lẹ tó máa sọ pé ìwọ yóò ń ṣàbíamọ. Èèyàn ń ṣépè fún ọmọ ẹ̀ báyìí, ó dẹ̀ lajú ẹ̀ sílẹ̀ títí ọmọ yìí tó dẹ̀ fi kú, ó ń ṣàbíamọ gidi. Mo mọ̀ pé ìtẹ́ máa sọ bẹ́ẹ̀ mo more than 80 to 90%. Òmò yìí sọ wípé mi ò blame Tóyìn Ayémákù ìgbésẹ̀ tó gbé. Ó kàn jẹ́ wípé tó bá yẹ pé bí irú èmi ìgbésẹ̀ tèmi máa gbé ni wípé lọ́ọ̀yà ni mo máa contact straight. Lọ́ọ̀yà dẹ̀ sọmọ ẹ̀ sí court, kóun náà dẹ̀ gba lọ́ọ̀yà títí ẹ̀. Á wá jẹ́ pé arrest tó bá máa arrest ẹ̀ court ló ń lọ straight. So á lè hàn sí gbogbo ayé pé Tóyìn sọmọ ẹ̀ sí court, nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà ọwọ́ tó fi sọ wípé ọmọ òun máa kú òun fẹ́ mọ̀, that is it. Kò ṣe pé bóyá mo support pé kí Tóyìn Ayémákù kó arrest ẹ̀ kó wá tì mọ́lé síbẹ̀ without any tangible reason. Bọ́n ṣe máa ń ṣe ní Nàìjíríà nìyẹn. Àìmọye ẹlòmíì nǹkan tí ò tó nǹkan tẹ́lòmíì máa ṣe á dẹ̀ detain ẹ̀ sí police station. Wọ́n máa lo ọwọ́ agbára, ìyẹn lèmi ò fọwọ́ sí. But téèyàn bá ṣe nǹkan tó dùn ẹ̀ àbó ṣe nǹkan tí kò dáa, yà sọmọ lọ́yẹ̀, jẹ́ kí lọ́yẹ̀ sọmọ ẹ̀, kóun náà dẹ̀ pé lọ́yà títí ẹ̀, ẹ pàdé ń court, ẹ jẹ́ kán bá yín dá. Kí ni Tóyìn ṣe fún ẹ tó fi sọ pé ọmọ ẹ̀ máa kú? That is a question. Ohun tóun náà dẹ̀ rí tó fi sọ bẹ́ẹ̀ á sọ nílé ẹjọ́. Tó bá jẹ̀bi adájọ́ á dá lẹ́bi, tó bá dẹ̀ jàre á hàn sí gbogbo ayé pé nǹkan tí bọ̀bọ́ yìí sì sọ bóyá kò tí ì pọ̀ jù, but èmi mọ̀ dájúdájú pé gẹ́gẹ́ bí abiyamọ, ìwọ tó bá jẹ́ abiyamọ lóòótọ́ ò ní lajú ẹ sílẹ̀ kẹ́nìkan sọ pé ọmọ ẹ máa kú kó wá máa ṣé ẹ̀rín ni kí Tóyìn máa rí ni àbí kó gbàlù kó máa jó? Torí ẹni yìí ti kọ́kọ́ dìde gẹ́gẹ́ bí ọ̀tá fún nìyẹn. Tẹ́ bá ti jọ ń jà ẹni yẹn ti kọ́kọ́ dìde gẹ́gẹ́ bí ọ̀tá. Tó bá ti wá di pé oníkú ti ń dé, in fact ó yẹ kí wọ́gán tètè sán ṣòkòtò ẹ kó sán bàǹtẹ́ kó sán já ẹ, torí pé kí ni o gbọ́dọ̀ ràgàbù àwọn ọmọ ẹ. Mo gbà ládùúrà fún ẹ Tóyìn Ayémákù, o ò ní fojú sunkún ọmọ, o ò ní mọ sàárè ọmọ ẹ. Àwọn ọmọ ẹ máa dàgbà, wọ́n máa dògbó, gbogbo nǹkan tó nílérò lọ́kàn fún àwọn ọmọ ẹ lágbára Ọlọ́run á gbà bẹ́ẹ̀ fún ẹ. Wàá jẹun wọn, ìwọ́gun ò ní kú léwe, o ò ní ṣọ́kú, ẹlòmíì ò ní bẹ́ẹ̀ ṣèyá àwọn ọmọ yẹn, ìwọ náà ló máa ṣèyá wọn, wọ́n á dẹ̀ ṣe fún ẹ jẹ. Gbogbo ibi tó fẹ́ kán dé, wọ́n á débẹ̀, wọ́n á kọjá bẹ̀. Ibi tó kìkì wọ ìyá wọn ò dé, òkìkí tí wọ́n á kọjá bẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin náà fi kọ́mẹ̀ntì yín sí abẹ́ comment section. Tó bá yẹ pé ẹ̀yin ni ṣé ẹ lè gbárù ẹ̀? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èyàn ò lè máa ṣépè fún ọmọ mi ní ojú mi kí n dẹ̀ lajú mi sílẹ̀ kí n máa wo ẹ̀yin àgbàlẹ̀ pòwe ẹni igi gogoro má gùn ní lójú. Òkèrè la ti ń wo òbí gidi ò ní la ojú ẹ̀ sílẹ̀ kó ní kọ́mọ òun kú lójú òun o. A ní fojú sunkún ọmọ lórúkọ Jésù. Àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fojú sunkún aya, ẹ ní fojú sunkún ọkọ. Lágbára Ọlọ́run gbogbo wa máa dògbó,